gbogbo ọmọ kóòtù òjíire ẹ̀yin dá Yorùbá Day London Festival 2023 ẹ wá jẹ mùkúntù òun ìgbádùn àṣà orin ìmúra eré ẹ̀fẹ̀ aṣọ àti oúnjẹ Yorùbá pẹ̀lú àwọn ọmọlúàbí bíi tiyín ní Yorùbá Day London Festival 2023 gọ̀ǹgọ̀ aṣọ lálálù àkùtùwàwù pẹ́pẹ́yẹ ó kọ́mọ bẹ́ẹ̀ lálárẹ̀ ó jó àgbá. It's going to be fun like never before as we come together to enjoy our Yoruba heritage, culture, art, music, fashion, pageantries, food and many more at Yoruba Day London Festival 2023 ọjọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án ìyún September 23rd 2023 ni ó máa wáyé ní Concord House 23 to 27 Kemp Road Dagenham RMH First United Kingdom. Àwọn orí adé ìkàlẹ̀ ọjọ́ náà ni aláyélúwà ọba Francis Olúṣọlá Àlàó olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n, aláyélúwà ọba Professor Adéyẹmí ọba láńlẹ́gẹ́ ẹkùn kejì ọlọ́ta ti ìlú Ọ̀tà àti aláyélúwà ọba Ọládipúpọ̀ Ọláìtàn aláago ti Kájọlà aláago. Àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni Ambassador Sharafa Túnjí Ìṣọ̀lá, Nigerian High Commissioner to the United Kingdom, Ambassador Dr. Modúpẹ́ Ẹniìtàn Ìrẹ̀lẹ̀, Nigerian Ambassador to Hungary, Olóyè Lékan Àlàbí, Máyẹ̀ Olúbàdàn of Ibadan Land, and the first culture ambassador of the National Museum and Monument, Ilé-Ifẹ̀. Once again, the date is September 23rd, 2023. Tickets standard £30, VIP £100. Get your ticket at www.yorubaday.event. For sponsorship, contact us at info@yorubaday.event. Participating organizations are Yoruba Foundation, Think Yoruba First, Idande, Yoruba World Congress, Àpéjọrò Ọmọ Yorùbá, and Yoruba Council of Elders. Yoruba Day London Festival 2023. Come on, wá bá àwọn ọmọlúàbí ẹgbẹ́ ṣe fàájì.